ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ní orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ, òun ni mo kí wa níbi gbogbo pátá tá a ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. Àánú Ọlọ́run lọ́dún 2020 yìí àti ní gbogbo ọjọ́ lórúkọ Jésù kò ní fi wá sílẹ̀. Láti iléeṣẹ́ Seed of Life Television, òun ni ẹ ti ń gbọ́ ohùn mi yìí. Mo kí wa o, ìgbà yìí lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò jù ó rọ̀ wá lọ́rùn. Orí ọ̀rọ̀ tí mo mú wá sí etígbọ̀ wa lónìí, ó ní nǹkan tí mo pè ní Ọlọ́run nínú àjálù rẹ. Gbọ́ lẹ́ẹ̀kan sí, Ọlọ́run nínú àjálù rẹ. Mo gbà á ládùúrà lórúkọ Jésù Kristi, lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun wípé àjálù ó kéré ni, ó pọ̀ ni, kò ní jálù ọ́ tọmọtọmọ. Lórúkọ Jésù Kristi kò ní jálù ọ́. Jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run atẹríba lẹ́sẹ̀ àgbélébù lówùúrọ̀ yìí. A béèrè fún ìrànlọ́wọ́ wípé kẹ́ẹ̀kọ́ sí wa. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó yé wa. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó yé wa. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó tú wa sílẹ̀. Gbogbo etí tó ń gbóhùn yìí lórúkọ Jésù Kristi níbikíbi tẹ́lẹ̀ wà, àkókò yòówù tẹ́lẹ̀ wà, lórúkọ Jésù àánú yóò wá orí. Jésù Olúwa wa. Orí ọ̀rọ̀ tí mò ń pín pẹ̀lú wa gẹ́gẹ́ bí mo ṣe sọ, òun ni Ọlọ́run nínú àjálù rẹ. Ó sì fẹ́ kà fún wa nínú ìwé orin Dáfídì, orin 24, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18. Orin Dáfídì, orin 24, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18 títí dé 22. Psalm 34, verse 18 to 22. Yẹn sáré ka ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí. Olúwa ń bẹ létí ọ̀dọ̀ àwọn tí í ṣe oníròbìnújẹ́ ọkàn, ó sì gba irú àwọn tí í ṣe onírora ọkàn là. Ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Olúwa gbà á nínú wọn gbogbo. Ó pa gbogbo egun rẹ̀ mọ́, kò sí ọ̀kan tí ó ṣẹ́ nínú wọn. Ibi ni yóò pa ènìyàn búburú, àti àwọn tí ó kórìíra olódodo yóò jẹ̀bi. Olúwa ra ọkàn àwọn ìránṣẹ́ rẹ̀, ọ̀kan nínú àwọn tí ó gbẹ́kẹ̀lé kì yóò jẹ̀bi. Lórúkọ Jésù, ò ní jẹ̀bi o. Ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́ yẹn. Ìwé orin Dáfídì, Psalm 34, ó ní mo kà sétí gbọ́ rẹ̀ yẹn. Mo sọ lórúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí wípé àjálù búburú kò ní jálù ọ́. Tí wọ́n bá sọ̀rọ̀ nípa àjálù, ibi ni, kìí ṣe tínú ènìyàn dùn sí. Lábẹ́ bó ti wù kórí, tí Yorùbá bá ti ní àjálù, 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 nǹkan tí ò dáa ni. Lórúkọ Jésù àjálù bí mo sọ lẹ́ẹ̀kan sí kò ní jálù ọ́. Gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ dáadáa, mo sì fẹ́ ká fetí sí mi dáadáa níbikíbi tí a ti lè máa gbọ́ mi. Wípé ní ìgbà kò sẹ́ni tí àjálù ò lè jálù. Ó lè jálù ọkùnrin, ó lè jálù obìnrin, ó lè jálù ọmọdé, ó lè jálù àgbàlagbà. Gbọ́ mọ́jú ó yọ̀ lẹ́nu, àjálù àmọ́ jálù onígbàgbọ́. Wọ́n wò pé torí pé o ti gba Jésù Kristi gbọ́ ló wà sọ pé àjálù ò lè jálù, àjálù àmọ́ jálù yàn, kò sẹ́ni tí àjálù è jálù. Ṣùgbọ́n ohun tí àwọn Yorùbá ní pé ó ní tágbà jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó sọ pé òun yó, ohun tó bá gbé sínú òun ni yóò fi mọ̀ bí àjálù yóò jalulẹ̀ pátápátá ni àbí yóò gbé ọ̀rọ̀. Nítorí pé a ní àkọsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀
àwọn ènìyàn tí àjálù jálù tí Ọlọ́run sì ràn lọ́wọ́. gbọ́ jẹ́ n padà sínú ẹsẹ̀ bíbélì tí mo kà fún ọ yẹn lẹ́ẹ̀kan yẹn láti ẹsẹ̀ 18 yẹn. bíbélì ní Olúwa ń bẹ létí ọ̀dọ̀ àwọn tí í ṣe oníròbìnú jẹ́ ọkàn. ẹlòmíì ò wò pé ipò olóró ńlá kọjá ní pé Ọlọ́run ò sí ẹ̀ sí lọ́dọ̀ òun rárá. a ní pé oníròbìnú jí ọkàn, ẹni tọ́kàn rẹ̀ pòrúurù. ẹlòmíì wà wò pé sọlọ́run ń bẹ, Ọlọ́run sì ń bẹ nítòsí. ìwé Isaiah chapter 55 verse 6 Isaiah chapter 55 verse 6 bíbélì sọ wípé Olúwa ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Ọlọ́run ń bẹ nítòsí rẹ o, kò sì fi ọ́ sílẹ̀ rárá, pàápàá jùlọ ìwọ oníròbìnú jẹ́ ọkàn yẹn. ìwé ìyìnrere Matthew orí 5 ẹsẹ̀ 3 ó ní alábùkún fún òun ní àwọn òtòṣì ní ẹ̀mí, ọkàn rẹ wá pòrúurù lówó ẹgbẹ́ Ọlọ́run ò síbẹ̀ rárá. ìwé Isaiah 61 bíbélì sọ pé Ọlọ́run wà nítòsí rẹ, ó ń bẹ nítòsí rẹ. nítorí náà ẹ̀ṣẹ̀ wa òun ló wá máa mú wa jìnnà sí Ọlọ́run. Isaiah chapter 59 Ọlọ́run ń bẹ nítorí wọ́n ní etí Olúwa ò dí láti gbóhùn ẹ̀bẹ̀ wa, bẹ́ẹ̀ ni ojú rẹ̀ kò fọ́, ọwọ́ rẹ̀ kò kúrú láti gbà wá, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa òun ló jẹ́ kí á jìnnà sí Ọlọ́run. Ọlọ́run bẹ nítòsí rẹ ò bó ṣe ń gbọ́ mi níbi gbogbo tó ti ń gbọ́ mi. bíbélì sọ pé ó sì gba irú àwọn tí í ṣe oníròra ọkàn là. bóyá ọkàn rẹ sórí onírúurú ni àwọn àìsàn èèyàn máa ní àìlera, àìsàn tó bá ti di pé ó mú ọkàn, ó wọnú ọkàn ènìyàn, ewu ńlá ni, àjẹpọ̀ ti fẹ́ já ẹ̀mí rẹ̀ ni. tó bá jẹ́ pé ó wà nírú ipò yẹn ní ibikíbi tó ti ń gbọ́ mi lónìí, mo sọ lórúkọ Jésù Kristi pé Ọlọ́run yóò gba ọkàn rẹ là. lórúkọ Jésù Ọlọ́run yóò gba ọkàn rẹ là. wàá gbọ́ ẹsẹ̀ 19 sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Olúwa gbà á nínú wọn gbogbo. bóyá àjálù tó ń là kọjá, nítòótọ́ àti olódodo ni ọ́, láì parọ́ rárá olódodo ni ọ́, ó sì ń gbìyànjú, ó ń sa ipá láti ṣe ìfẹ́ Ọlọ́run. mo fẹ́ sọ fún ẹ pé Ọlọ́run wà pẹ̀lú ẹ. ìlérí Ọlọ́run sì ní pé òun yóò gbà ọ́ lábẹ́ bó ti wù kó rí. o ò dájà yẹn dà, o ò sì dá dúró. Ọlọ́run wà pẹ̀lú rẹ. torí náà farabalẹ̀ dáadáa, ìwọ má kánjú, má gbọ́ nǹkan táwọn èèyàn ń bọ́ sọ, má sọ pé bóyá ọ̀nà báyìí ló lè gbé gbà. lẹ́yìn Ọlọ́run mo fẹ́ sọ fún ọ pé kò sí ẹnikẹ́ni tó lè gbà ọ́ là. àwọn abánidìkún wọn kàn tún dákún wàhálà rẹ ni, wọn kàn tún dákún ìdààmú rẹ ni. tí ìwọ bá jẹ́ olódodo, Ọlọ́run wà pẹ̀lú rẹ, Ọlọ́run bẹ pẹ̀lú ẹ. bíbélì sì sọ pé bó ti wù kó pọ̀ tó, gbọ́ dáadáa, ó ní Ọlọ́run gbà wọ́n nínú gbogbo rẹ̀. bó bá jẹ́ ìjálù kìíní ni, o ti là kejì kọjá, o là kẹta, ìkẹrin wá síbẹ̀. mo fẹ́ sọ fún ẹ pé Ọlọ́run ní agbára láti gbà ọ́, ṣùgbọ́n wá gbọ́ o, bí ìwọ ìbá ṣe olódodo, Ọlọ́run lè mọ́ gbà ọ́, Ọlọ́run lè mọ́ gbà ọ́. ìyẹn ni mo sì fẹ́ kó o kíyèsí. ó ní Olúwa ó gbà wọ́n nínú gbogbo rẹ̀. àwọn olódodo ni ṣùgbọ́n kò wá burú jù náà tó bá jẹ́ pé ìwọ mọ̀ pé o kì í ṣe olódodo níbikíbi tó ti lè máa gbóhùn mi. ó mọ̀ pé ìwà rẹ ò tẹ́ Ọlọ́run lọ́rùn, Ọlọ́run ò dùnnú sínú ìrùgbé ayé tó ń gbé. ayé rẹ ò ṣe é tọ́ka sí pé ọ̀run dùn, inú wọn dùn sí ìrùgbé ayé tó ń gbé. ṣùgbọ́n bíbélì ní pé àwọn tó bá ké pe Olúwa a ó gbà wọ́n là. torí náà ké pe Ọlọ́run lónìí. tó o bá ké pe lónìí, àwọn tó gbà àwọn la fagbára fún láti jẹ́ ọmọ Ọlọ́run. wọn náà lè dára wọn. ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12 ó lè dára wọn. bó o bá gbà lónìí, a fagbára fún ọ. bẹ́ẹ̀ sì ni ogun ọ̀run ó tì ọ́ lẹ́yìn láti gbà ọ́ nínú gbogbo àwọn àjálù tó lè máa là kọjá. túbọ̀ ẹsẹ̀ 20 ní pé ó pa gbogbo egungun rẹ̀ mọ́, kò sí ọ̀kan tí ó ṣẹ́ nínú wọn. ó pa gbogbo egungun rẹ̀ mọ́. olódodo ni o, egungun olódodo ni o. wàá máa gbọ́ kí làwọn egungun yẹn túmọ̀ sí. egungun yẹn lè jẹ́ ayé tiẹ̀ gangan tó ń gbọ́ mi gẹ́gẹ́ bí olódodo. egungun yẹn lè jẹ́ aya rẹ. egungun yẹn lè jẹ́ àwọn ọmọ rẹ. egungun yẹn lè jẹ́ àwọn iṣẹ́ ọwọ́ rẹ dáradára tó ti gbìn. bíbélì sọ pé Ọlọ́run pa gbogbo rẹ̀ mọ́. ó ní kò sí ọ̀kankan tó ṣẹ́ nínú àwọn egungun yẹn. nítorí náà ìwọ tó ń gbọ́ mi, bóyá ọkùnrin ni ọ́, bóyá obìnrin ni ọ́, lórúkọ Jésù ayé ò ní ṣe ọ lórí.
egungun bíbélì sọ pé ọlọ́run pa gbogbo rẹ̀ mọ́ ọ̀kánkán kò ṣiṣẹ́ kò sí ohun tá a kó sí ọwọ́ ọlọ́run tí ó lè bàjẹ́ agbára rẹ̀ lè gbéniró agbára rẹ̀ lè dínimú nítorí náà ó pa gbogbo egungun rẹ̀ mọ́ ó ní kò sí ọ̀kan tí ó sì ṣẹ́ ǹjẹ́ olódodo ni ó bí àwọn egun rẹ̀ ò ti ṣẹ́ bíbá bàbá yẹn fẹ́ fi ìyàwó yẹn sílẹ̀ ìyá yẹn fẹ́ fọkọ rẹ̀ sílẹ̀ àwọn ọmọ òsì ẹ̀rí tí ẹyẹ onírúurú àjálù iṣẹ́ ti dojúrú àìsàn tí ń bẹnu àgọ́ ara rẹ̀ gan òwe kọ́nà olókùn tó gbégbà ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹ pé agbára ọlọ́run wà bẹ́ẹ̀ láti gbà ọ́ ọlọ́run wà nínú àjálù rẹ̀ tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ nítorí náà wá gbọ́ o ẹsẹ̀ 21 bíbélì ní ibi ni yóò pa ènìyàn búburú bóyá bí kíbi tó ti lè máa gbọ́ mi èèyàn búburú ni ọ́ bí èmi kọ́ ni mo sọ bíbélì sọ pé ibi ni yóò pa ènìyàn búburú ọlọ́run ò sì fẹ́ kú ọ lẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà bó o bá jẹ́ ènìyàn búburú jọ jáwọ́ gbólóhùn tí mo lè fọ̀ sáyé rẹ lé nínú wípé jáwọ́ kúrò nínú gbogbo tí í ṣe ibi nítorí pé ibi ni yóò pa ènìyàn búburú tó o bá ti wá rí àti èèyàn búburú àti iṣẹ́ ibi ọ̀kan náà ni wọ́n jọ máa ń rìn ní Yorùbá ní pé ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ akóbáni kì í yára wọn nítorí náà jáwọ́ torí pé kò sí ààyè Ọlọ́run ò ní ètò tó nítumọ̀ fún èèyàn búburú ètò tó ní fún oníbẹ́kí gbogbo èèyàn di ẹni ìgbàlà kó sì di ẹni ìtúsílẹ̀ nítorí náà bó ti níbi tó ti ń gbọ́ jọ jáwọ́ nù wà búburú kí àánú Ọlọ́run kó lè bá fọ́n ní gbogbo ọjọ́ ayé rẹ. Ẹsẹ̀ 22 tí ó parí yẹn Olúwa ra ọkàn àwọn ìránṣẹ́ rẹ̀ ọ̀kan nínú àwọn tí ó gbẹ́kẹ̀lé kì yóò jẹ̀bi ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́ yẹn olódodo ni ọ́ kíyèsí ayé rẹ̀ mo sọ fún ọ wípé má jáwọ́ má bójú wẹ̀yìn bó ṣe jẹ́ olódodo torí pé Ọlọ́run wà pẹ̀lú ẹ nínú àjálù rẹ̀ ó sì pẹ̀lú rẹ lójoojúmọ́ ìlérí rẹ̀ ni kò sì lè yẹ̀ láéláé nítorí náà ṣùgbọ́n ìwọ tó jẹ́ èèyàn búburú gbọ́ Ọlọ́run ìwéèsì resources rẹ̀ kì í wéèsì àkókò rẹ̀ bẹ́ẹ̀ ni kì í fi àwọn ohun àlùmọ́ọ́nì rẹ̀ ṣòfò nítorí náà mo rọ̀ ọ́ lónìí jáwọ́ nù iṣẹ́ ibi bó o bá pinnu lọ́kàn rẹ tó o sì wé bí àjálù tó bọ́ lọ́wọ́lọ́wọ́ o mọ bó ṣe gbé gbà jẹ́ àjọ gbàdúrà ní orúkọ Jésù mo gbàdúrà gbogbo lódodo gbogbo ọkàn tó ń gbọ́ mi níbi gbogbo lónìí níbi yòówù tẹ́ lè wà tẹ́ ń la àjálù kan kọjá agbára Ọlọ́run ọ̀gá ògo yóò tú yín sílẹ̀ ìwọ tó wá jẹ́ ẹni tí ò ṣe olódodo gbọ́ mo rọ̀ ọ́ fi ayé rẹ fún Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ lónìí kí o bá lè bọ́ nínú àwọn àjálù tó ń bẹ yẹn nítorí pé ìyẹn fẹ́ ṣèparun fún ọ ni ṣùgbọ́n tó bá jẹ́ fún tolódodo ni yóò gbé wọn sókè á tún ìgbàgbọ́ wọn ṣe á ràn wọ́n lọ́wọ́ lórúkọ Jésù yóò dára fún ọ oore ọ̀fẹ́ láti ṣàtúnṣe Ọlọ́run yóò fi fún ọ Jésù Olúwa wa àmín. Níbikíbi tó ti ń gbọ́ mo fẹ́ kó o kíyèsí wo àwọn bọ́tìnì pupa tó wà lábẹ́ fọ́nrán tó ń wò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa tẹ subscribe ìwọ tẹ subscribe bọ́tìnì aago náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ bá mi tẹ̀ ẹ́ tó bá ti tẹ̀ ẹ́ yóò mọ̀ rán ọ létí ní ìgbàdégbà bákan náà ẹ pín fún àwọn ará gbogbo àwọn èèyàn yín káwọn náà lè jẹ́ alábàápín ohun dáradára yìí ẹ bá wá ní ìbéèrè àti èrò yín ẹ wo bí tí kọ́mẹ́ǹtì wà yẹn ẹ fi ṣọwọ́ sí wa Seed of Life Television rèé yóò dára fún ọ lórúkọ Jésù ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ayé rẹ yóò ní ìtumọ̀ ó dàbọ̀.